àkọlé eléyìí jẹ́ fèyí kọ́gbọ́n nílẹ̀ kan náà ni àdánwò tí ń bá ìsìlámù jà nínú eré ẹ̀ka nígbà láti mọ tí ń bá ìsìlámù jà tí ń ṣe nata'allam bil-hada bismillahir rahmanir rahim. نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله gbogbo ẹnikẹ́ni tó bá ti dáhùn kẹsàn-án tí ò bá ti sínú ẹ̀sìn ẹ̀ á dá padà fún mi. àbá ní sùn àwọn ọmọ tiẹ̀ àwọn mẹ́ta àbá ilé náà tó máa jẹ́ mọ́tàkọ́ wí oníṣìṣì òun náà kọ́ àwọn tiẹ̀ jábọ̀ ọ̀dọ́ náà sọ. sallu ala nabiyil karim. òun wá ní ẹ̀yọ̀ bá ànábì dàrí. sallu ala nabiyil mustafa. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على سيدنا محمد وعلى آله آل الله أما بعد قال الله سبحانه وتعالى ونسبح الله صلى الله عليه وسلم قال الاستهانة والبسملة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته محمد àwọn ní ọlọ́wọ́ àtàwọn ọ̀láìkà rẹ̀ wọ́n níṣẹ́ mìíràn tí wọ́n ṣe tó kọjá bí wọ́n ti ta fún ànábì wa Muhammad. وقال الشاعر الحكيم إذا ما شئت في دارين تسئت وكثر به صلاتي على محمد فكثر به صلاتي على محمد. نعم وإن شاء الله àwọn máàlù jáde fọwọ́ bí a ṣe wọ́n ti láyé orí ẹ̀ ti bèèrè pé wọ́n sì ló jẹ́ sí inshallah. Ya subhanallah. ọlọ́run àti àwọn ní àgbàdì àpá onídìrí náà ń pa àwọn tó ń lọ ọkọ tí òun àárẹ̀ tó wọn fún léjì. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. àti ẹ̀gbọ́n lẹ́gbẹ̀ẹ́ ń tọ́já. mọ̀lẹ́bí àti àdà bí wọ́n ti ń ṣe bàbá lọ́wọ́ lè ṣú ní pé àwọn ọmọ mọ̀lẹ́bí àti àdà èṣù ní fowó kọ́ àwọn tọ́lọ̀ yóò fàtí alu ala zikir inkuntu láta àlàbà. àfa méjì tọ́lọ̀ ọ̀rẹ́ táwùjọ àwọn ará tí ó kàn ibi tó dé náà tí ó kàn ibẹ̀ lèṣu ti ń kó àwọn lọ́wọ́ èṣù lọ́dẹ̀ ìlú owó kó nǹkan fún àwọn ọdún ṣe máa lọ. هذه هي بدعة ضائعة بدعة ضلالة وكل ضلالة في النار. ẹ̀wọ̀n náà ni láti lọ bẹ́ ẹ̀wọ̀n náà abáláàdá ni wọn náà bẹ́ẹ̀ èṣù tí ó ti kó lùmọ́ ọ̀dọ́ lọ. àwọn oṣù bẹ̀ láàyè èṣù ti kó àwọn ọ̀rẹ́ rẹ̀ láyé o. wọ́n ní èmi èmi wọn náà wọ́n ló wọ́n náà àwọn oṣù bẹ̀ láàyè أعوذ بالله أن أكون من أهل النار. لا إله إلا الله وقد ذكرت في النار بغير ريب. أنت تدخل النار بغير حساب. 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 تدخل النار بغير حساب. أنت تدخل النار بغير حساب. يا أيها العالمان الجليلان يا أيها العالمان الجليلان علامة الجدال إلى هذا الحد علامة الجدال إلى هذا الحد انظر إلى الوراء انظروا إلى الوراء أين أتباعكما أين أتباعكما وحدثهم الشيطان وكما أنتما تستجلان على أمور تافهة وكما أنتما تستجلان لأمور تافهة هذا هو الشيطان يذكر منكما الله يهدينا. méjì ṣe ń fi àwọn onísúfí àti onísúnà kó ti wá ṣe yẹn nígbà tí wọ́n ti ó kù.